Africa Content TV. Of His Excellency Professor Jemu Oshibajo, who is the Vice President of Federal Republic of Nigeria. Takbir, Allahu Akbar. Takbir, Allahu Akbar. Takbir, Allahu Akbar. ẹjẹ́ agbọ́dọ̀ tóbi dáadáa. Honorable commissioners, here also, ẹjọ́ wọ́n ní kí a máa tó sáfù sílẹ̀ tóbi. Inna Allaha la yudi'u ajra al-muhsinin. Ọlọ́run kò rà fẹ́ Bọ́lá Ajíbọ́lá láre àdúpẹ́. Ọlọ́run ò láyé bí mọ́ràṣẹ́ wọn láre. Láti àmà mọ́ràṣẹ́ wọn láre. Ọlá wípé wàhálà wọn lọ́sàn, wàhálà wọn lóru, wọ́n fi sin Islam ni. Allahumma ighfir lahu warhamhu wa akrim nuzulahu wa wasi madkhalahu. Allahumma nakkihi min al-khataaya كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم اغسله بالماء والبرد والثلج. اللهم ادخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ìtumọ̀ ní ṣókí ọlọ́run ní wọ̀lẹ́sì kálákálí mọ́ta òun ọlọ́wọ́ bá lòún dá ikú.